tàbí kọ́ bá tèmi ni ó máa kọrin tó ti gbowó ó máa kọrin ó máa àtúkọrin kò ní lùlù òun ni kọ́ máa dá kọrin because I don't see reason why so ẹ mọ̀ máa dá ẹjọ́ síbi tó yẹ kọjọ́ wà mo fẹ́ rajà mo ti fún yín lówó ẹ tajà mi fún mi ipa ò rajà ipa ò tó ti wá mi wọ́n pẹ́ ló jẹ̀ náà àrùn ẹ̀ sáyé pé kó o lọ kọrin ni o lè kọrin yẹn nílé olórìṣà o lè kọrin yẹn nílé aláwo o lè kọ Ọlọ́run sọ pé kó o kọrin yẹn fún àwọn tí wọn ò ní Jésù àwa ò ní ìdí orin yín mọ́ àwa ti mọ àti swallow Jésù àwọn tí orin yín fẹ́ tú sílẹ̀ nínú ìgbèkùn ni wọ́n rún ẹ sí amen ẹ má ṣẹ́rí Lizzy Anjorin ń sọ̀rọ̀ ó ń bú àwọn èèyàn kan ẹ fìyẹn lẹ̀ iṣẹ́ Tọ́pẹ́ ni pé kó lọ kọrin wọ́n dẹ̀ ti fún ẹ lówó pé kó lọ kọrin tó bá jẹ́ pé wájú eégún ló ti fẹ́ kọrin ṣèbó ní Jésù ló fẹ́ kọ ó ní gbogbo ayé ni ó jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà gbà tó gbé yọ Ọlọ́ṣun wá síbi níjọ́ yẹn wípé ara ní pé kò lè sọ̀rọ̀ ó jẹ́ kébì sọ pé kò ní Jésù kí má dá lóhùn náà ẹ má sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ìyá Ọlọ́ṣun ó gbádùn ó yá mo dẹ̀ fún ní nǹkan tó bá ó dẹ̀ lọ lò ó dẹ̀ padà wá ẹ̀yà níjọ́ tó ń ṣe ó fò sókè ó ní òun dúpẹ́ lọ́wọ́ Jésù ó kí Jésù ó kà lóbi ó tún kí Ọ̀ṣun ẹ̀ níwájú tèmi ṣùgbọ́n níjọ́kíjọ́ tó bá ti ń sọ̀rọ̀ Jésù á mọ̀ pé Jésù ni àjíǹde àti kíni o àti ìyè wọ́n ti fún ẹ lówó pé kó wá kọrin now àwọn kan wá pè é pé kó wá kọrin fẹ́ nìyẹn ìwọ tó jẹ́ pé joy giver ni ẹ́ ó wá di cry giver àwọn èèyàn wá set kámẹ́rà Lizzy Anjorin kan ló ṣẹ̀ sí o Tọ́pẹ́ lẹ́lẹ́sìn ẹ sọ fún àtìyẹ pé ohun tó ṣe is very bad kí ló fẹ́ kọ o kò súnmẹ́sì lọ́nà o gba orin o wà nínú oyún wà á dẹ̀ kọrin fún tó bá wá ní nǹkan tó bá ṣe tí ò bá dá wà wá pè lẹ́yìn yẹn pé àbúrò jẹ́ ká ríra ká sọ̀rọ̀ o jẹ́ ká ríra ká sọ̀rọ̀ o kò sí ẹni mímọ́ kan láyé bí kò ṣe bàbá mi ti bẹ ní ọ̀run ṣáàtì Tọ́pẹ́ pé níwájú Ọlọ́run ni ìwọ tó jẹ́ pé olórin tó wà lókè nǹkan kan lèèyàn máa ṣe tó fi ń jábọ́ kò ní jábọ́ o àti Tọ́pẹ́ ò ní jábọ́ o káàkiri Tọ́pẹ́ lọ tọrọ ẹjẹ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run orin ẹ̀yẹn làwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà ó wá tilẹ̀kùn ó wá jáde ọkọ̀ àti Tọ́pẹ́ gan wọ́n fọkọ̀ ẹ wá kíyèsí mo gbàdúrà fún gbogbo yín ẹnu yín máa tọrọ o bọ̀dá Sọjí láti sọ fún àti Tọ́pẹ́ wípé kọrin fún wọn kò ní mọ́tà ní tó lè pè ẹ́ o lè lọ club kó lọ kọrin mo lè lọ club kí lọ preach wọ́n lè pè mí sílé onígun pé kí wọ́n preach ṣé Fàtáyà Adébísì a sọ pé kò wá bọ̀ sọmọ lórúkọ mi nílò ọbẹ̀ ni máa lọ ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ inú Bíbélì ló wà orin ẹ wọn ò ní kó wá kọrin olórìṣà wọn ò ní kó wá kọrin kiri kan orin ẹ lọ ní pé kó wá kọ wọ́n dẹ̀ ti sanwó alágbàṣe fún ẹ ó wá dá padà ẹ̀yin àwọn kan á sọ̀rọ̀ pé alàgbà Lizzy yẹn náà máa ń búyàn ọgbẹ́ni gbogbo yẹn ló ń bèbú èmi kan bèbú tó bá ṣẹ̀dí máa bú ẹ ebú òṣè kiri ebú òṣò ẹni tó jẹ̀bi àti Tọ́pẹ́ ló jẹ̀bi ó jẹ̀bi ẹ wá kíyèsí ó máa jẹ́ kí àwọn ẹ máa yẹ àgùntàn tí àti Tọ́pẹ́ tó kókó níwájú Ọlọ́run lọ́jọ́ tí ò kọrin fún Lizzy Anjorin àwọn kan wà tó jẹ́ kó gba Jésù Lizzy Anjorin kan lè ti torí Tọ́pẹ́ kó gba Jésù ẹ gbóni lẹ́kọ̀ọ́ rẹ̀ mi lẹ́kùn ìmọ̀ sí ó ní ìrere ní iṣẹ́ tá fi ràn wọ́n ìyàlẹ́nu ni wípé ó ti pàlànà dá kàkà kó òun máa wọn àgùntàn wà nú agbo ìwà rẹ̀ ti lọ́pọ̀ àgùntàn sáwọnù ìgbẹ́ lọ àánú ṣe mi fún ọ tó rọjọ́ ẹ̀san tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀ bó ṣe kọ́ nìyẹn iṣẹ́ tá a rán ni pé kó lọ ṣe ìrere káàkiri àgbáláyé so wàá kọ́ nìyẹn ní kò síbi tó ti lè kọ́ orin yẹn ń tó gbé mi ní Jésù ìwọ ìdùnnú ní ọmọ lẹ́kùn láti Tọ́pẹ́ wà ní òun ni ìyá gbogbo lórin gospel Nàìjíríà ìyá gbogbo lórin tàbí kọ́ bá tèmi ni ó máa kọrin tó ti gbowó ó máa kọrin tó máa àtúkọrin kò ní lùlù òun ni kọ́ máa dá kọrin because I don't see reason why so ẹ má máa dá just